alhamdulillah ọpẹ́ ni fún Ọlọ́run ọba Allah tó ṣe hajj 2024 nírọ̀rùn lábẹ́ ìdarí ìgbìmọ̀ alálàájì ìpínlẹ̀ Ọ̀yọ́ State Muslim Pilgrim Welfare Board. A sì tún fẹ̀mí ìmoore hàn sí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Olúwaṣèyí Abíọ́dún Mákindé FNSC pẹ̀lú àtìlẹ́yìn tó gbọngbọ́n tí wọ́n ṣe fún wa hajj 2024 fi kẹsẹ̀ járí tó fi mọ́ gbogbo aṣáájú ẹ̀sìn pátápátá àti gbogbo mùsùlùmí pẹ̀lú àwọn òjáàjì wa. Ọlọ́run Allah ó gbà á níjọsìn fún gbogbo wa. Ètò ti tún wá bẹ̀rẹ̀ báyìí fún hajj 2025. Ilẹ̀kùn ìforúkọsílẹ̀ ti ṣí. Ọ̀pọ̀lọpọ̀ ètò tó fi mọ́ ìgbésẹ̀ nígbìmọ̀ alálàájì ìpínlẹ̀ Ọ̀yọ́ tún ti gbé láti mú kájì 2025 ó rọrùn ní wẹ̀lẹ̀mù. Láṣẹ ní ẹ máa bọ̀ báyìí láti wá forúkọsílẹ̀ torí pé àtètè sùn làtètè jí. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ kàn sí ọ́fíìsì alálàájì ìpínlẹ̀ Ọ̀yọ́ tó wà ní Hajj Camp Olódó Ìbàdàn tàbí kí ẹ máa pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 09138064502 pẹ̀lú àjọ alálàájì ìpínlẹ̀ Ọ̀yọ́ hajj 2025 ìrọ̀rùn ló máa bá dé bí ìdínláì. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين أيا طيب الأسماء يا من هو الله ومن لا يسمى ذلك الاسم إلا هو ومن كل ما نشكوه يا رب عافنا كأيوب إذ عافيته بعد بلواه فمن كان من ربي فإنك ربه ومن كان من مولى فإنك مولاه فأنزل علينا المن يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم akírani kíkí tó dáa ju gbogbo kíkí ayé lọ pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. A ń fi àsìkò ìkíra káàbọ̀ sórí ètò wa Al-Basira eléyìí tí àjọ máa ń tẹ́tí gbọ́ láti iléeṣẹ́ rédíò Solutions FM 93.9. Ètò náà ti dé sórí atẹ́gùn pẹ̀lú yọ̀ǹda tọ́lọ́run. Àwọn sáàsù àti wọ́n máa ń sọ̀rọ̀ lọ́n fún wa ní gbogbo àwọn tí wà níbí pẹ̀lú wa. A rọ̀ wá bí a ti máa ń wí ní gbogbo ìgbà ipe kí á jókòó ẹni tó wà nítòsí kó wá sí di rédíò tiẹ̀ ẹni tí ó wà lọ́nà jíjìn kó náà súnmọ́lé kájọ máa fọkàn bá a lọ kọ́lọ́n kó san gbọ́ ní ẹ̀san lórí Allahumma amin. Àwọn sáàsù àti àtúmọ̀ gbádùn wọn lálẹ́ gẹ́gẹ́ bí a ti máa ń gbádùn wọn tẹ́lẹ̀ àwọn náà ní sáà Suleiman buni Ibrahim Abu Ibrahim ẹ̀sà òkè kọ́lọ́n jẹ́ kí a rí wọn pẹ́ bismillah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك مسلكه وناج منهجه إلى يوم الدين وبعد. adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run atọrọ àlékún ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá annabi wa Muhammad sallallahu alayhi wa sallam. Ìkẹ́ Ọlọ́run kó máa bá annabi àti àwọn ará ilé rẹ̀ tán sàhábà rẹ̀ àti gbogbo mùsùlùmí ní àpapọ̀. A kí gbogbo wa tí à ń gbọ́ wa káàkiri ibi tí a ti ń gbọ́ wa yí pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Lẹ́yìn ìgbà tí a ti kí Ọlọ́run tí a ti tọrọ ìkẹ́ fún ànábì wa Muhammad aṣíwájú gbogbo ẹ̀dá pátápátá, à ń fi àna Ọlọ́run bẹ̀ lọ́n àwọn tí Ọlọ́run ń lò ní tọ́rọ́kọ́bọ̀ tí a fi ń rí ètò yìí gbọ́. Ọlọ́run mọ́kùrú àrísìkí wọn o, wọ́n ń bá Ọlọ́run ṣòwò ní ìjọ tí wọ́n bá pàdé rẹ̀ jọjọ́ tí yóò lóore jù fún ọ. Wá bá ní fi pamọ́ fún wọn
so ní báńkì ìwọ Ọlọ́run tí oore ibẹ̀ tọ́pọ̀ kọ́lọ̀ balẹ̀ kọ́lá kọ́ wọlé àtọ́kànṣe rẹ̀ wọlé agbólóhùn la ilaha illallah iléeṣẹ́ Solution FM má jẹ́ kó jóná wọlé àtọ́kànṣe Ọlọ́run ní síwájú ká tó bọ́ síbi ètò à ń fi àsìkò yìí a fi ń ṣàdúrà fún bàbá wa àgbà nílé lánàṣẹ tí wọ́n bọ́ọ̀dì sálíkì àmọ́ so tí níjọ́ Wednesday kọ́lọ̀ ń kọ́ bá ní mójúkò láì fi wọn kọ́lọ̀ ń kọ́ wọlé àtọ́kànṣe rẹ̀ bàbá wa tí wọ́n jẹ́ àáfàá wa àwọn náà ni bàbá wa Uthman Akanbi Ọlánẹsẹ àwọn náà wọ́n kọ́ bàbá àgbà mádùn kí onímọ̀ ìmọ̀ ní àfihàn bàbá o so ìmọ̀ tó yè kooro òun ní àfihàn bàbá àgbà nílé lánàṣẹ èèyàn bàbá àgbà Uthman Akanbi Ọlánẹsẹ ìmọ̀ tó special tí ó jẹ́ pé irú rẹ̀ sọ̀wọ́n bàbá yẹn ìmọ̀ ni wọ́n nínú ìtàn wọn tí a gbọ́ so tẹ́lómi bá ń fẹ́ máa fi nǹkan míì ti sọ́dọ̀ wọn lónìí a sọ pé ìwọ lọ kàtàn bàbá dáadáa so gbogbo nǹkan míì tó fẹ́ máa ṣe wọn bàbá ò ṣe ó ti yé ọ ti jọ yé wa báwọn ẹja kó lórí eléyàn kọ́lọ́n kọ́ sànù wa. àwa tí à ń gbọ́ wa nílé rí pé níjẹ̀jọ́ wa ti parí ọ̀rọ̀ mólúdì àbí ọ̀rọ̀ ìyínpa nínífẹ̀ẹ́ ànàbì alẹ́ ìyẹn ó ti bá ọ̀rọ̀ bí ilẹ̀ awwal lọ ṣùgbọ́n tọ́pìkì tá a fẹ́ sọ lálẹ́ kí ló fà ọ̀tọ̀ ní nǹkan míì tá a fẹ́ máa rán lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n kíní kan ní máa ń bá kíní kan wá ìfẹ́ dá ọkọ rẹ̀ lórí rédíò ni o òun ló fà tó jẹ́ pé mo mọ̀mọ́ dúró ká sọ̀rọ̀ díẹ̀ ká sọ̀rọ̀ lórí rẹ̀ nítorí gbogbo ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ẹ̀yin ẹ̀gbọ́n wa ẹ̀yin àbúrò wa tí kálukú ń gbọ́ wa rédíò nínú ìlú tá a wà yìí ó rìn kọjá ọ̀rọ̀ Facebook nìkan ọ̀gọ̀rọ̀gọ̀ àwa táwa ń bì olójú ẹni tí máa ń wo Facebook bó tiẹ̀ fẹ́ wò ó lè má rí iná bí iná bá wà dátà lè má ṣe nẹ́tíwọ̀kì lè má da ṣùgbọ́n rédíò ó rìn gan ọwọ́nú káàkiri gbogbo èríko gbogbo àwọn oríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ abẹ́lómi pàdé wọn kí sẹ́yìn náà máa ń gbọ́ prógámù yín so àwọn aburú yẹn dẹ̀ ti ń penetrate tá a gbọ́dọ̀ ṣàlàyé àwọn tá a bá wà lórí social media a rí wípé àwọn fídíò kan jáde nítorí owó táwọn èèyàn ń gbà lórí rẹ̀ àwọn ò gbowó lórí rẹ̀ o torí owó táwọn èèyàn ń gbà lórí social media yẹn bíi TikTok ní nǹkan ní so gbogbo àwọn owó yẹn ó ń jẹ́ kí àwọn èèyàn máa sọ ìsọkúsọ yóò wá fẹ́ fi wá viewers àwọn tí wọ́n wá ṣe mùsùlùmí tí wọ́n jẹ́ oníṣẹ̀ṣe wọ́n ń bọ́ta wípé ẹjẹ́ àwọn ọmọ yẹpẹrẹ ànábì so àwọn àrí àfáà míì tí kọ̀gbọ́n ti ń ṣe yóò àmọ́ ní ẹ̀wọ̀n fi ń wá followers wọ́n àmọ́ ní níta ń sọnù kẹ́yìn mùsùlùmí náà tẹ́ ẹ̀ bá ti bóṣà wọn ò ní ṣe kíníkà mùsùlùmí ò ní bóṣà so àwọn bíi mẹ́ta wá bọ́ta ìkànnù wọn ní ànábì gan kí wọ́n sọ ìmọ̀ tánàbì wa kọ́ ayé ìmọ̀ wo ní bẹ́lára àǹfààní wo lànàbì sáyé oníke lẹ́nu rẹ̀ lọ́hùn tẹ́ fi ń pánlé tẹ́ fi ń ṣe wé kíní kan ó ní kódà àǹfààní tí Alhaji Oríyọmí Hamzat ti ń ṣe fáyé ojú tànàbì lọ lọ́dọ̀ tiẹ̀ èmi mọ̀ yìí pé irú Alhaji Oríyọmí Hamzat wọ́n mọ̀ wọn ẹni lépè níbi tí wọ́n bá wà pé ó sì fẹ́ mú mi sórí ibú wájú Ọlọ́run àǹfààní wo ni à ń ṣe so tó yẹ pé ní ìlú tá a wà ẹlòmíràn mẹ́rin tí ń jórí yọmí àbí kí ló tún kù tó máa gbọ́ báwọn so ìyẹn báwọn kì í ṣe ti rí dínkù ṣùgbọ́n inú ẹni tí a ń sọ̀rọ̀ rẹ̀ kò gbọ́dọ̀ dùn sí ẹlòmíì ní àti Sunday Igboho inú àwọn olóṣà náà lọ sọ bẹ́ẹ̀ o àti Sunday Igboho so ó lóore ju ànábì gẹ́tẹ̀ ń pọ́nlé lọ ẹni tó ṣàǹfààní fúnlẹ̀ Yorùbá ti Sunday Igboho gan inú wọn ò gbọ́dọ̀ yọnú sí nkẹyẹ wọn máa fi pèrè ẹsẹ sí wọtọ ọsán gan ara níbi tó ti mọ pàánà bíi níyì nu o ẹnìkan ní Sunday Igboho ti bọ́ta pé irọ́ èmi ò tó bá wọn o so wọn ni wọn ti bọ́ta so ìka bọ́ta ó ní Ọọ̀ni ọ̀fífẹ́ gan ó lóore ju Aláwù yín lọ àti Muhammadu gan so kálukú wa ń bọ́ta ṣẹwárí tọrọ tí ń lọ lórí social media nu ìyìn tó lòun ọmọ kí ni oore tánàbí ṣe ẹ tí ẹ sọ oore bíi mélòó kan tánàbí ṣe so mọ̀ ń bọ̀ ń bi eléyìí o ṣùgbọ́n gbogbo àwa tí ẹ fẹ́ máa sọ fún ọ pé ìpìlẹ̀ rẹ níṣẹ́ tí ẹ fẹ́ máa kì fún wa pé ìpìlẹ̀ rẹ ò ní ẹbọ kì í torí àwọn ará social media lèmi fi ń sọ̀rọ̀
ìyìn sọ̀rọ̀ lórí àwọn tó wà lórí TikTok kìíní kan torí pé dustbin ní ọ̀pọ̀lọpọ̀ kìíní yẹn ìranu ní àyàfà wọn díẹ̀ ní lò fún tọlọ́run báwọn Yorùbá máa ń ṣe ẹ̀kẹ́ èbú ẹja búra wa ẹja ṣègbà ìyún nǹkan ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀fọ̀ wà lákọ̀fẹ́ ẹ̀kẹ́ èbú kọfà búra ẹni á ṣàlàyé ni ṣùgbọ́n torí ogbẹ́ ẹ̀yin tẹ́ ẹ wà nú agboolé tẹ́ ẹ wà káàkiri ẹni tó wà ní gbèríko ẹni tó wà láàrin ìlú àwọn kinní yẹn tètè dùn mọ́ ẹni tó wà nínú agboolé ju ẹni tó wà láwọn ẹ́stéètì kan lọ because níbo ló ti fẹ́ ṣèrànlẹ̀ ẹ́stéètì wọ́n sọ fún ọwọ́ tó bá gbẹ́bọ kan kalẹ̀ ń bẹ̀ wọn ọmọ jẹ́ kí táyà mọ́tò ọmọ yọ ṣùgbọ́n nínú agboolé tó jẹ́ pé kọjọ pé ó ti yẹ wa bá ní ìsìn ká má jẹ́ kẹ́nìyàn kó mu amọ́lẹ̀ ìyẹn ni ó jẹ́ kí n wá bàbá àgbàní má lùlẹ̀ arọ́ bí wọ́n máa ń sọ̀rọ̀ kan kọ́lọ́ba ní lẹ́kọ̀ọ́ kọ́ba ní kẹ́ wọn nígbà bàbá ń sọ̀rọ̀ ń pọ̀ ọ̀rọ̀ olókùdé wọn à ní tí àtẹ ẹ fẹ́ kó wà náà ilá wàá fi ṣe bílálà fún yín tá a fi máa nà yín yín wàá play ọ̀rọ̀ kan ọ̀rọ̀ tí mo fẹ́ play òun ìní wàá analyse tí mo ti wá analyse ẹ̀ tán yín wàá kàn sọ pàtàkì ànábì sallallahu alaihi wasallam màkàrà mú méjì péré ni o níbi tó ti mọ̀ yìí pé àwọn tí erí wọn pé lágbàáyé tó yàtọ̀ sí párùpárù ìkànnbẹ́nu àwọn tó sọ̀rọ̀ tó jẹ́ pé ọmọ ìlú Ṣakí ni ó sá lọ Germany nígbà tí Nàìjíríà ò gbé ó wá sá lọ Germany tó àwọn ìlú tó wá sá lọ gangan tó gbà yìí pé ibi ayé ti rọrùn nu ọ̀rọ̀ wọn tí a ń sọ láwọn ọ̀jọ̀gbọ́n kọ́ lọ bí ẹni rè yìí pé ta ni mọ́tìjì ń sọ ẹjẹ́ ọkọ̀ wa gbọ́ ọ̀rọ̀ bàbá wa àràbà bámbám so ọ̀rọ̀ wọn inú ọ̀rọ̀ wọn náà làwa fẹ́ fi máa yọ ibẹ̀ lẹ́ẹ̀tì mọ́ fáàtì torí pé kò sí wọ́n fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀sìn Christianity ní ìsáfẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ wọ́n lẹ́rìí àmú Bible jáde ẹ̀sìn Islam àmú kiri jáde but ẹ̀sìn tí ọ̀la kọ́lẹ̀ àríwé kẹ̀kẹ́ tá a lè sọ pé nítorí sọ̀kà láti sẹ́mọ́nì sẹ́rù eléyìí náà àmọ́ so tí Christian wá fẹ́ sọ̀rọ̀ ní ìsìn wọ́n sọ pé lọ sí John kìnìkan fast kìnìkan àwọn mùsùlùmí sọ pé lọ sínú súrà báyìí fast kìnìkan so àwọn eléyìí kálukọ́ kàn máa gbà lẹ́nu àyàfi ká máa múnú ọ̀rọ̀ àwọn tí wọ́n bá jẹ́ ara wọn náà ká gbọ́ máa sọ pé ọ̀gá náà pẹ̀lú ilé Yorùbá táwọn náà gbọ́ o ìpìlẹ̀ wa kọ́ ni ẹbọ o ẹ máa gbọ́ ọ̀rọ̀ bàbá àràbà so ìdí ìṣẹ́jú mẹ́sàn-án náà ni o máa gbọ́ o. orúkọ tèmi ni olóyè Ifáyẹmí Ẹlẹ́bùíbọn àràbà wo ìlú Òṣogbo. àkòrí ohun tí a fẹ́ sọ̀rọ̀ lé lórí ni Olódùmarè. eriwo yà eriwo fọn ẹ̀yin ènìyàn ẹ pẹ̀lẹ́ o ẹni tó dúró ẹ kú dúró èèyàn tó bẹ̀rẹ̀ ẹ sì kú kalẹ̀ o gbogbo àgbọ̀rọ̀ mọ́jòkó ẹ kú àgbọ̀ dìde ojú tá ẹ níwòrán ọ̀pẹ ojú tá ẹ níwòrán òní ẹ ò ní fojú ọ̀hún sunkún òkú làgbòrò lọ tá a bá gbẹ̀gùn dábọ̀ ó gbè kalẹ̀ ọmọ awo afẹ́ jẹ ọmọ awo afẹ́ mu ọmọ awo afìdí ọ̀rọ̀ rẹ̀ bá lẹ̀ẹ́lẹ̀ àdìbá fún Olódùmarè àgọ̀ tó àdìsẹ nǹkan ribiti kálé ayé àrà tó bá wọn Olódùmarè ní ń dá tó bá ní dúdú amú funfun amú àyìnrín àfi pẹ̀lú ẹ̀hún ẹ̀yin ọmọ pèsè Olódù ó tóbi o ẹ̀yin ọmọ pèsè Olódù ó tóbi. kókó tí à ń sọ̀rọ̀ lé lórí lónìí ni Olódùmarè àgọ̀tún ọ̀gẹ́gẹ́ ọba tí gbélé ayé gún ọba lánàá ọba lónìí ọba àtàlàmọ́ká afẹ́yìn akẹ̀yìn ọ̀yìn akẹ̀dí àlà. ní ìgbà tí ayé di ayé ọ̀làjú tí àwọn ẹ̀sìn àtọ̀húnrìnwá àwọn nation ni wọ́n ń sọ wípé àwọn Yorùbá wọn kò mọ Olódùmarè náà là ń pè ní Ọlọ́run òun ni ọba àjàlọ́run àwọn ọba tó bá jẹ láyé ni ọba àjàláyé tí àwọn ẹ̀yà Yorùbá tó bá mọ Olódùmarè báwo ni wọ́n ṣe ní orúkọ fún báwo ni wọ́n ṣe ní oríkì fún. Olódùmarè jẹ́ àṣeǹkan ribiti kálé ayé gbogbo àwọn ẹ̀sìn àti orílẹ̀-èdè kọ̀ọ̀kan ni wọ́n ní ọ̀nà tí wọ́n ń gbà ké sí Olódùmarè.
àwọn baba ńlá wa wọn ò ní ojúbọ pàtó pé ibi tá a ti ń bọ Olódùmarè ní wọ́n gbà wípé ọkàn ni Ọlọ́run wà. Ní ìgbà wáṣẹ̀ tí àwọn àgbẹ̀ tí wọ́n bá lọ oko wọ́n kó èrè oko wọn, iṣu, àgbàdo, èrè, wọ́n á tò wọ́n sí ẹsẹ̀ ọ̀nà. Ìgbà tí wọ́n bá tò wọ́n sí ẹsẹ̀ ọ̀nà wọ́n wá fi nǹkan sí àmì nǹkan tí wọ́n fẹ́ lọ tà. Wọn ò ní dúró síbẹ̀. Àwọn èrò àlọ, èrò àbọ̀, wọ́n á lọ ra ọjà náà, ó sì lọ sọ owó sílẹ̀. Nígbà tẹ́ni tó ní ọjà bá dé, àwa akówó rẹ̀. Nígbà wípé ẹnìkan tí àwọn ò rí ó ń wo àwọn, òní Yorùbá ṣe ní ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi òwe tó pọ̀ fún Olódùmarè. Ẹni tá a rí tó ń rí ni ó ti sọ pé ibi tí èèyàn kò sí Ọlọ́run wà ń bẹ̀. Ní ìsìn tá a wá ń ṣe àṣà ọ̀làjú, tá a gba ẹ̀sìn ọ̀làjú, lójú oní nǹkan gan lolè tí ń jí báyìí. Tí wọ́n bá ti bà lè ní nǹkan, wọ́n ti gbà wípé oní nǹkan ò sí ń bẹ̀ o, ṣùgbọ́n ẹnìkan wà tí ń wo àwọn tó lè mú àwọn. Òun ni Ọlọ́run, òun ni Olódùmarè. Olódùmarè yìí òun ni ilé tí igba ó lé kan, tó jẹ́ wípé kò síbi tá a ti pè tí kò dáhùn. Etí igba ó lé kan. Tó bá jẹ́ wípé àwọn baba ńlá wa pẹ̀lú ìlànà ìsìn ìṣẹ̀ṣe àbáláyé tí wọ́n ń sìn, tí Ọlọ́run bá máa dá wọn lóhùn pẹ̀lú nǹkan tí wọ́n ń ṣe, kò ní sí èèyàn kankan tí ó máa sìn mọ́ lónìí. Ṣùgbọ́n Ọlọ́run ti sọ pé ilé tí igba ó lé kan lòun. Tẹ bá pè lọ́sàn-án, lóru, nínú omi, níbi òun máa dáhùn. Gbogbo àwọn tí a sì ní nílẹ̀ Yorùbá, àwọn tó jẹ́ pé òjíṣẹ́ Olódùmarè, lára wọn ni Ọ̀rúnmìlà, Ọbàtálá, Ṣàngó, Ògún, àwọn èèyàn tó ń ṣàdáni. Nínú ẹsẹ̀ Ifá kan, Ọ̀rúnmìlà wí èèyàn ní dòrìṣà, èmi náà wí èèyàn ní dòrìṣà lára àgbẹni règbó. Ọ̀rúnmìlà ní ògbó tẹ́ rí ó lé èèyàn ni, nígbà tó gbọ́ tó lágbára òun la fi ń bọ́. Ó ní Ọbàtálá tẹ́ rí ó lé èèyàn ni, ìgbà tó gbọ́ tó lágbára òun la fi ń bọ́. Ẹni tó gbọ́ ni wọ́n ń bọ, èèyàn ní dòrìṣà. Èèyàn ní gbogbo àwọn òrìṣà tí a ní nílẹ̀ Yorùbá. Tẹ bá sì tó ṣòwò dáadáa, èèyàn ní Jésù, èèyàn ní Mọ̀mọ́dù. Tó bá jẹ́ pé ilẹ̀ bíi Áfíríkà ń bì wọ́n bá bí Mọ̀mọ́dù sí, òòṣà la máa pè é. Tó bá jẹ́ pé ilẹ̀ adúláwọ̀ bíi ni wọ́n bí Jésù sí, òrìṣà la máa pè é. Ṣùgbọ́n àwọn nífẹ̀, àwọn tí wọ́n mú ẹ̀sìn wá láti òkèèrè, wọ́n ti sọ gbólóhùn tá à ń pè ní òrìṣà yẹn, wọ́n ti sọ di èébú. Ní ilẹ̀ tiwa, èèyàn ní ń di òrìṣà. Àwọn èèyàn tó ń ṣàdá, àwọn tó ń ṣiṣẹ́ àpẹẹrẹ tó Olódùmarè rán sí àwa níbí, òun là ń pè ní òrìṣà. Bí ọ̀dọ̀ tiwọn náà bí ilẹ̀ Jerusalem, bí ilẹ̀ Lárúbáwá. Náà torí àsìkò wa, àwọn pọ́ìntì tá a fẹ́ gbọ́ àti gbọ́, ẹ rí i pé bàbá wa ara bàbá ń bá àmà bí àwọn ni wọ́n ń sọ̀rọ̀ ẹ̀. So wọ́n ní yìí fẹ́ kí a máa pọ́ọ̀sì ká fi máa sọ̀rọ̀ analysis ẹ̀rí náà nu o, tí gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa ń lé tẹ́ fi mọ̀ wípé àníṣe ẹbọ ṣíṣe nǹkan láṣà Yorùbá. Pẹ̀lú ọ̀rọ̀ bàbá yìí fún ẹni tó lọ́n bá fún ní làákàyè, ìyàtọ̀ ń bẹ láàrin ọgbọ́n àti làákàyè. Ọlọ́gbọ́n yọ wọ̀nà, onílàákàyè ni ó wà lìjẹ̀ náà. Nínú nǹkan tí máa ń fa ọgbọ́n, òun náà ni òṣì wà ń bẹ.
òsì wà nù tí máa ń fọgbọ́n ẹlòmíì ni àwọn èèbò gọ́ọ̀ bátìrì yìí tẹ́ bá tó fi ra rẹ̀ ní ìsìn tẹ́ bá tó fi sínú kíní padà yóò ṣiṣẹ́ òsì ní jẹ́ báwọn ọgbọ́n ní lòun kò ní làákàyè èèbò tó lọ́gọ̀ làákàyè ló fi ṣe tó lòun fi ń gbolẹ̀ ń tiẹ̀ so ẹni tó bá ní làákàyè onílàákàyè lọ́run sọ fáwọn Al-Qur'an pé òun ń bá sọ̀rọ̀ so onílàákàyè ẹni tó bá ní làákàyè tó bá gbọ́rọ̀ yìí kódà kí n má sọ nǹkan kan tọ́lọ́ ń bá nílò ó ti gbọ́dọ̀ mọ̀ wípé àníṣe ọ̀tọ̀ ní àṣà Yorùbá ọ̀tọ̀ ní ẹ̀sìn ìbọ̀rìṣà àṣà Yorùbá kó má jẹ́ wọn fi àṣà gbé ẹbọ wọlé fún ọ kí wọ́n máa sọ fún ọ pé ìpìlẹ̀ rẹ nu alihamudulilá kí wọ́n máa sọ fún ọ pé ìpìlẹ̀ wa ní nǹkan kan làwọn àbá yín ṣe bọ̀ òṣìwò làwọn àbá òṣì àwọn àbá òṣòṣì bọ̀ ó ní bàbá Yẹmí Burúbá ni a sọ̀rọ̀ wọ́n ní kí n gbé láti bẹ̀rẹ̀ wọ́n ní Elédùmarè wọ́n fẹ́ kí Elédùmarè wọ́n wá kí pẹ̀lú Elédùmarè wọ́n sà kí lọ́wọ́ bẹ́ẹ̀ sì gbọ́n wọ́n wá ní orúkọ rẹ̀ náà ní jẹ́ Ọlọ́run so that is wọ́n ní ọba àjàlọ́run bí ẹ ṣe ń sọ́nà mọ̀ ń jọ́ tìlẹ̀ o ọba àjàlọ́run that is ẹni tó wà ní ọ̀run pé àwọn ọba àtayé ni ọba àjàláyé àbí ọba àjàláyé òun àwọn ọba àtayé ẹ̀yàn ọba ayé wọn lórí àjàyé lẹ́yìn wa Ọlọ́run ló wà ní orí àjọ Yorùbá wọn kírètì orúkọ fún un àṣà àgbà yìí pé nínú ìpìlẹ̀ Yorùbá gbà yìí kí ọba kan bẹ tọjọ pé òun lálágbára lórí gbogbo alágbára ẹ jájọ máa wo làákàlà wọn bá sọ̀rọ̀ kì í kà sí kéèyàn kan máa pariwo lásán o Yorùbá gbà bá wọn ntí àbáyẹn náà ń fi rin lẹ́nu pé kí àwa mùsùlùmí àbí àwọn Christian kọ́ máa fojú wípé àwọn ọ̀dọ́ lọ́run mà alihamdulilayi ó ti confam ṣé Yorùbá mọ Ọlọ́run bẹ́ẹ̀ àbí Yorùbá ọmọ Ọlọ́run Yorùbá mọ Ọlọ́run pọ́ǹtì àkọ́kọ́ nù ó sì lórúkọ tí ó ń jẹ́ lọ́dọ̀ Yorùbá inú orúkọ míì tí wọ́n ní tí ọba tó wá jẹ́ pé Yorùbá ọmọ Ọlọ́run ni Yorùbá ò ní máa fún ní orúkọ bẹ́ẹ̀ criticism là ń ṣe yẹn o anakidu so ṣe bá anakidu nìyẹn o so ké Yorùbá ò ní máa fún lórúkọ wọ́n nínú orúkọ tí Yorùbá ń fún ni pé ọba tí ẹni táàrí ọba táàrí tó ń rí wa ẹ rí i pé àwọn Kristian náà kẹ ọba táàrí sí ọwọ́ ó fi àyè pé Yorùbá náà gbà pé àlè rọlọ́n Yorùbá gbà pé àlè rọlọ́n sórí ogun tí wọ́n rí tó ń pè lọ́lọ́n ó fi hàn pé fẹ́ẹ̀kì ni wà torí pé inú gbàgbọ́ àwọn bàbá rẹ nípìlẹ̀ omi tó ń rí tó ń bọ kìí sọ lọ́run nu nítorí èé sọ lọ́run irin tó ọlọ́run géètì tó ọsọdọ̀ Ọlọ́run kò yẹ kó o rí Ọlọ́run tá à ń sọ tí Christian gbàgbọ́ tí mùsùlùmí gbàgbọ́ wọ́n ní èso ọba tá a lè rí ó fẹ́ pé kódà tí ẹ bá fún ọ ní fọ́tò ẹnìkan bóyá Jésù ni tó bá pè lọ́lọ́run á sọ wọn kó o ṣe mistake torí pé kò yẹ kó o rọ́lọ́run. àwọn ìpìlẹ̀ àwọn bàbá wa nílẹ̀ Yorùbá náà ni pé ọba tá a rí Kùránì náà sì bá kẹ̀ wípé látùdìríkì wúlé àbùsọ́ọ̀rù wàhúwà yìí díríkùlẹ̀ àbùsọ́ọ̀rọ̀ Kùránì ní ojú kankan ò lè lépa bọ́lọ́run láyé ń bì Ọlọ́run lọ́ba tí ń lépa bá gbogbo ojú pátá tí ń rí gbogbo nǹkan ìdá Kùránì tí ó wá jẹ́ kó yá pé tó bá dàlí kí a mọ́ o ẹni tó bá wọ ọgbà àdẹ̀ra tí ń ṣe àlìjẹ̀nnà yọ ọ̀rọ̀ lọ sẹ́ni pé Yorùbá náà gbà yìí pé ọ̀rọ̀ táyé là ń sọ báyìí ẹjẹ́ ọkọ̀rọ̀ fún ọ̀rọ̀ tàbí kí a mọ̀ lẹ́ báyìí nílé ayé Yorùbá ti gbà pé a lè rọ́lọ́ ìwọ tó ọba wa mú ẹni tó ń rí lọ́lọ́ ọmọ àlélẹ̀ Yorùbá lọ jẹ́ bá torí pé táwọn bàbá rẹ̀ gẹ́gẹ́ gbà ní pé a lè rí torí ẹ̀ ní a fi forúkọ kan kọ́lífà rẹ̀ pé ọba tá a rí ti ń rí wa yóò inú orúkọ tí bàbá wa Yẹmí Burúbá Àràbà bámbám tí a tún gbé jáde wọ́n ní elétí igba ó lé kan ibẹ̀ mùsùlùmí ò gbọ́dọ̀ gbáyùn 201 wọ́n ní ilé tí Ọlọ́run àpò ní òsè wá rí ìwọ lọ etí 201 kí ló ní kí Yorùbá fi ṣe mistake mẹ́ àfẹ́ criticize àwọn bàbá wa etí igba ó lé kan sẹ́ bọ́ra ní ọ̀jẹ̀ ni so wọ́n gbẹ̀wì pé téèyàn bá létí kan sósì lè gbọ́ gbogbo ọ̀rọ̀ pátá wọ́n á wò pé 201 ọ̀dà náà tó bá jẹ́ 201 náà ẹ wo population ayé gbogbo ayé pátá ẹ wo population wa
wọ́n Yorùbá wò pé táwọn bá sọ pé 201 yóò lè jẹ́ pé tíyan ọkàrí tẹ́ bá fẹ́ wò pé kétí ó fi pọ̀ lọ́lọ́run fi gbọ́rọ̀ gbogbo ayé 201 gan wá kéré elétí 1 billion lẹ́ẹ̀bá dákọ̀ àbí billions ṣùgbọ́n nínú sẹ̀ríà Islam ọba tí ń gbọ́rọ̀ ni làwọ́ sọ ní gẹ́gẹ́ bí mùsùlùmí má sọ pé sétí kan lóní sétí méjì lóní sétí mẹ́ta lóní sé mẹ́rin lóní má sọ gbọ́dọ̀ sọ́ba kọ̀ọ̀kan ń gbọ́rọ̀ èèrà létí tí fi ń gbọ́rọ̀ sébétí rẹ̀ ṣe rí létí wá ṣe rí ó yàtọ̀ ewúrẹ́ létí ó sì ń gbọ́rọ̀ sébétí ewúrẹ́ ṣe rí létí wá ṣe rí ó yàtọ̀ ìgbọ́rọ̀ Ọlọ́run ọ̀rọ̀ gbogbo nǹkan ìyá wa Aisha radiyallahu anha kọlọ̀mbá ni yọ́nú sí nígbàtí àyà Suratu Mujadala fẹ́ sọ̀kalẹ̀ obìnrin tó wá ké gbàjarì bá nàbí wípé wà nàbí ọkọ mi olólùmí kú báyìí gbogbo ọmọ inú mi ni mo ti bí fún tán ní ìsìn lọ́wọ́ á rí wípé ẹ̀yìn mi jọ ẹ̀yìn ìyá òun ò lè súnmọ́ mi mọ́ ọdún gbọ́ fẹ́ kọ́ mi lẹ́nu níjọ́ tóbìnrin yìí ń sọ̀rọ̀ ìyàwó Aisha wà nù yàrá nàbí sì mọ́sálásí tẹ̀yìn bá nasẹ̀ yọ wọnúlé so ìyàwó Aisha ó wá ní ọ̀rọ̀ rẹ̀ díẹ̀díẹ̀ ń ta sí mi létí ìmọ̀ tí ń bá nàbí sọ ṣùgbọ́n ńgbà tọ́lọ́run ó sọ àyà kalẹ̀ ẹni tí ń bá nàbí sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ tẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ nàbí ọ̀gbọ́ tó gbé tíṣà nàbí lẹ́nu tí ń bá sọ pé nàbí tí mo bọ́ fún ni ọkọ mi ṣe báyìí fún mi ó ṣe báyìí fún mi ọlọ́run sì ń sọ àyà kalẹ̀ ọlọ́run wá ní qad sami'a Allahu qawla allati tujadiluka fi zawjiha èmi ọlọ́run ariwo arábìnrin hàn mí létí mo ti gbọ́ gbogbo ọ̀rọ̀ tó sọ ìyàwó Aisha wa nígbà tánàbí wa káyà ń jáde ìyàwó Aisha wa sọ pé subhana man wasi'a sam'uhu kulla shay mímọ́ ọlọ́run ọba tó jẹ́ pé ìgbọ́rọ̀ rẹ̀ ọmọ kárí gbogbo nǹkan o ntí mi ọ̀gbọ́n láyé ń bì lọ́lọ́run wa ń sọ nǹkan kalẹ̀ fún wa nàbí látòkè sẹ́mọ̀ yìí pé ariwo obìnrin dọ́dọ̀ òun subhana so ó bẹ̀rẹ̀ yìí pé ilẹ̀ Yorùbá bàbá wọ́gi lébi pé elétí igba ó lé kan 201 etí ọlọ́run ti á jẹ́ 201 àwọn ọ̀gbàyàn ṣùgbọ́n bá táàrí sí ọwọ́ rẹ̀ ìyún wà ní Kùránì ààrí wa fi kulli shay'in lahu ayatun tadullu ala annahu liwahidun. gbogbo nǹkan pátá ọwọ́ páàrí yẹn kódà ẹ̀yin tẹ́ ẹ lọ ṣe philosophy tẹ́ ẹ bá sọ yí pé sin is belief in tẹ́ ẹ bá rí lẹ́ gbàgbọ́ àwọn sọ̀fọ̀ pé òní làákàyè tọba wa bá wa yarí pé ó sì lè bú mi orí dínkù mi lánìí wọn náà lọ sọ pé ń tá bá rí ní ká gbàgbọ́ mú làákàyè rẹ jáde ká tó gbà járí tọ́lá ìmọye ń táàrí tá à ń gbàgbọ́ tọ́ba ní ẹ sọ́dà ọlọ́run táwà rí sí láwà gbàgbọ́ á béèrè pé sọ lálàáfíà tọ́ba lò ní ọyá mọ́là àwọn ọ̀gá kọ́ gbádùn ọ̀gbádùn o ọlọ́run gbádùn ọyá mú ìgbádùn yẹn jáde mọ́làáfíà yẹn jáde ó ní òsè fojú rí bó la ṣe wá mọ̀ ó ní ti bí ẹ rápẹrẹ rẹ lára mi àwà ní bá a ṣe rí àpẹrẹ rẹ lára rẹ o tá a mọ̀ pọ̀ lálàáfíà o tá a rápẹrẹ pọ̀rọ̀ rẹ ń dá o tá a mọ̀ pé onílàáká yẹn bẹ́ẹ̀ náà la ṣe lè rọ́lọ́hún àwa máa rápẹrẹ sí ọwọ́ rẹ̀ tá a lọ dá sánmà tá a lọ dálẹ̀ ẹ wo bó ṣe dá sánmà láì fi òpó kẹ̀kẹ́ sí i alita rọmi ń fùtúrí ǹjẹ́ ẹ ti ẹ̀ rí pé ibìkan wá lu ọwá kíráàkì ẹ ti ẹ̀ wo bí ẹ ṣe ń ṣe dẹ́kìn yàrá méjì péré ẹ wá dúró wàhálà táwọn bíríkìlẹ̀ yà ń ṣe wọ́n kan gi wọ́n kan gbá wọ́n kàwó wọ́n lórin wọ́n po símẹ́ǹtì wọ́n po gbogbo ẹ̀ wọ́n tó àwọn káriwo ẹyẹ ẹbú kò gbọ́dọ̀ bí kókó ń bì kẹ́kẹ́ kò gbọ́dọ̀ sí gbá agbọ́dọ̀ kò dẹ́kì tán kọ́ọ̀bà ráàkì kọ́ọ̀bà sí gbá ìjọ́ tó lọ́wọ́ dà sánmà àti ilẹ̀ kò sòpó kẹ̀kẹ́ sánmà ló sì kọ̀kọ́ dá kó tó dalẹ̀ kì í ṣe pé wàá dúró lórí ilẹ̀ lọ́wọ́ àfi tì í ọkàn sọ fún náà ni pé kún fàyà kún máa jẹ́ bẹ́ẹ̀ ó sì ń jẹ́ bẹ́ẹ̀ ìwọ náà lọ owó lọ́n ṣe dọ̀ ọlọ́ni wà fi anfusikum afala tubsirun inú mo ṣe dán gangan in ló ti gbà wípé èmi ọlọ́run lọ́lọ́run bó ni mo ṣe dán bó mo ṣe dán ẹ wọ̀rọ̀ tá à ń sọ ẹ̀ ẹni tó bá gbédè mẹ́wàá yóò dẹ̀ máa ṣèdè yẹn níbo ni ẹ fi mẹ́mórì káàdì èdè yẹn sínú ara wa níbo lọ̀rọ̀ ti ń jáde tí a bá dùn yẹn kalẹ̀ sí wọn ò rí ibi tí a kọ̀rọ̀ sí ni abadan tó ó bẹ̀rẹ̀ pé elétí igba ó lé kan minus nínú ọ̀rọ̀ tí bàbá wa àràbà bam tí wọ́n sọ tí a sọ wọ́n ní òjíṣẹ́ Elédùmarè ni àwọn tí wọ́n ní nígbà wáṣẹ̀ yes so wọ́n kọ́ sọ̀rọ̀ kan wọ́n ní àwọn ẹ̀sìn àtọ̀rìnwá ẹ̀sìn àtọ̀rìnwá ṣe rí ẹ̀sìn àtọ̀rìnwá ẹ wò pé ìsìláàmù kọ́ ló pilẹ̀ ìsìláàmù ló pilẹ̀ torí pé inú ọ̀rọ̀ bàbá gangan ló ti fi rìn lẹ́pẹ́ pé wọ́n ní Yorùbá ò ní ojúbọ ọbì kankan tẹ́lẹ̀ nígbà wáṣẹ̀ lórílẹ̀ ayé kò sojúbọ
ojúbọ yẹn tí ò sí yẹn tí ń pè ní Islam náà ní ká má ṣẹbọ wọ́n nínú ọkàn lọ́lọ́run gbé Ọlọ́run tó wà lókè sánmọ̀ yẹn wọ́n wá nínú ọkàn ní gbé nípìlẹ̀ bàbá náà sá sọ̀rọ̀ kì í ṣe ìbímọ sọ wọ́n ní kò sójúbọ lórílẹ̀ ayé bí Islam náà sọ fún anánu kódà ànábì lọ sọ bẹ́ẹ̀ fún wa ìwọ táwọn sọ pé kí lànàbì ṣe ọmọ yìí pé ẹni tí ń sọ̀rọ̀ lọ́ọ́ bèrè àwọn pòfẹ́sọ̀ tí ń jẹ́ kèfèrí gan tí wọ́n ṣe mùsùlùmí lágbàáyé nílùú òyìnbó wọ́n wò pé ta lọ́pọlọ rẹ̀ pé jù láyé tó influence ayé wàláì tó ọba gbárí ṣáàṣì yẹ ẹni tó ní làákàyè mọ̀ bá wí o kì í ṣe ọkùnrin tó wà ní Germany yẹn o ẹni tó ní làákàyè gbogbo àwọn pòfẹ́sọ̀ ayé lọ́ọ́ bèrè nílùú Germany tó wà lọ́ọ́ bèrè àwọn pòfẹ́sọ̀ tó wà ń bẹ̀ pé ta ni tí ó ní olùtẹ̀lé tó jù tọpọlọ rẹ̀ wúlò fàyè wàláì wọn ò ní ronú lẹ́ẹ̀mejì wọn èé kọ Jesus Christ gẹ́nà ànábì wọn ọkọ̀ sallallahu alaihi wasallam bóyá ọmọ ṣùgbọ́n gbà tó rìn ní academic line kò jẹ́ kó lè mà tó ti yé báyìí àwọn ọ̀tá ànábì gẹ́gbà àfààní ṣahídàlẹ̀ àná mú bífadìlì àtàlídà gbogbo ayé pátá ń ló gbà wípé ànábì lọ́lá àtàlẹ̀ ìdá tó fi dórí ọ̀tá rẹ̀ wàlẹ̀ fádìlù ṣahidati bil àdáù ìtí sì ń pè lọ́lá òní ọlá tó tàbá ń fi rinlẹ̀ fún yẹn pé mo mọ̀ kó ló lọ ṣùgbọ́n in láìkẹ́ ẹni ṣé mo jẹ́nu owó ẹni ẹ ló lọ́n tó tọ́ ni torí Yorùbá sọ pé ọ̀tẹ̀ ẹni pa odò ọ̀yà yóò ní kí lọ́ọ́ pa tó bá sọ kẹ́ni tó pa tóbi náà but kọ́mọdé ṣe nǹkan yẹn tóbi gan kọjá tó lè pẹ̀gàn ni àwọn ọ̀tá ànábì gan mọ̀ ìwọ gẹ́ tó ń sọ̀rọ̀ wálẹ̀ wọ́n gan mọ̀ gbogbo ẹ̀yin tẹ̀ ń jáde o bàbá Ọọ̀ni wọ́n ju kiri kan lọ ìṣòro tó ti sọ ẹ̀gẹ́ nínú rẹ̀ tó sọ wọ́n pé ọmọ ń parọ́ mọ̀ ni wàláì Ọọ̀ni gan ọmọ fi pè ránṣẹ́ sí ọ ni pé ọfẹ́ kọ́ lọ́ bọ́ lọ́wọ́ mi ni wàláì torí pé bọ́lọ̀ ṣe dáná bíi ni kò sí dìtẹ̀ sallallahu alaihi wasallam àmínú Mustapha lílẹ̀ khairi yadi'u àmínú Mustapha lílẹ̀ khairi yadi'u ọmọ nàbí ni àmínún olùfọkàntán ni olùfàyàbalẹ̀ sí ni Mustapha ẹni tọ́lọ́wọ́n ọba àlékè ọlá mọ́ni lílẹ̀ khairi yadi'u gbogbo dáadáa pátálà nàbí ń pèpè sí so ti yé báyìí ọ wá ní kàdó ìbàdìrí sáyàlà òdòlámù. ànábì náà gẹ́gẹ́ bí ìmọ́lẹ̀ òṣùpá ni tó jẹ́ wípé ibi tí ìmọ́lẹ̀ òṣùpá ń gbà báyìí ààyè bẹ̀ ò ní rókùn bẹ̀ òkú ọ̀sáwọ́ gbó lọ ni. sáyàlà òdòlámù. a ti kòmbi elétí gbáròyè báwọn elétí gbá ó lé kan so wọ́n á ní gbogbo àwọn tí wọ́n ní òjíṣẹ́ Elédùmarè òun ni àwọn tá a fẹ́ máa kàkalẹ̀ wọ́n ní kò sí ojúbọ nílẹ̀ Yorùbá tẹ́lẹ̀ pé but àwọn ẹni tí orí sàdá tí wọ́n jẹ́ òjíṣẹ́ Elédùmarè máa gbọ́ àwọn ni wọ́n á sọ̀rọ̀ kan wọ́n ní ẹni tó gbọ́n tí wọ́n ń bọ tó ti bá èèyàn ní bọ́rìṣà that is àwọn ẹni tó gbọ́n wọn lékìnkà àwọn ayégbọ́n náà ò ká sàpé ńgbà tẹ́ bò òpilẹ̀ nílẹ̀ Yorùbá wọn ò ká àwọn eléyìí ọgbọ́n wọn mọ̀ jẹ́nọ́ọ̀sì ni wọ́n làákàyè wọn yàtọ̀ sí ti ẹja sọ wọn dọ́lọ́ bẹ́ẹ̀ bọ́ ṣe wọlé lọ́sàn-án gan nu ó fi hàn pé ẹbọ lọ wọlé lọ́sàn-án gan ìsìláàmù ló pilẹ̀ ilẹ̀ Yorùbá ìyá wa tẹ́ ń gbọ́ mi nínú ilé tí ẹ sọ wọ́n pé ìpìlẹ̀ rẹ nǹkan kan náà bẹ́ẹ̀ ń bá bọ̀ àwọn bàbá jọ ìranù lọ́sàn-án ni o dáadáa ló pilẹ̀ lọ lépilẹ̀ o wọ́n sì kábàámọ̀ nígbà wọn kábàámọ̀ ńlọ fa ọ̀rọ̀ Yorùbá tí wọ́n sọ yìí pé òòṣà bọ́ọ̀ bá lè gbè mí ṣe mí bó o ṣe bá mi àdìsí Yorùbá kí ni ẹ ń ṣe é bọ̀ ní tó bì nìyẹn nígbà táwọn àbájọ ìranù lọ́sàn-án gan tí wọ́n ká á sì wá mú Ṣàngó lọ́lọ́run wọ́n ní òjíṣẹ́ Ọlọ́run ni bàbá àràwà bámbám wọ́n lòjíṣẹ́ Ọlọ́run ni Ọbàtálá Òǹlògún Ṣàngó wọ́n ní èèyàn ni wọ́n so ti bá èèyàn ní ń bọ òrìṣà that is ẹni tí orí sàdá ẹni tó rí sàdá inú ìtàn wọ́n ní Ọ̀rúnmìlà pé wọ́n mọ̀ nípa astronomy ojú ọjọ́ kọ́ọ̀sì àwọn ọmọ ṣe un ní sáwà lọ sàn di kíní ni àsìkò ọlọ́lọ́ pé ọmọ ń pojú ọjọ́ but kíní ẹ special láàrin àwọn bàbá ń gbà náà torí pé wọn ọmọ origin gbogbo wọn àtọ̀rìnmìlà pé bo ni ẹ ti wá wọn ní ẹlòmíì wọn lè ní wọn ń bọ̀ láti ìsàlú ọ̀run nǹkan kan wọn sá gbà àǹjẹ̀nú lè wá
jíjìnà sọ́lọ́run tẹ́ jìnà sí Ọlọ́run ni àǹjẹ̀nú a máa gbé èèyàn àwọ̀ èrò èèyàn wọ̀ tí ó sì máa sọ nǹkan tí ó ṣẹlẹ̀ ìyẹn ọ̀sọ́ di Ọlọ́run náà ó ní mọ̀kan wọ́n lóògùn alágbẹ̀dẹ làwọn àwọn ń rọrin wọ́n try wọ́n mọ̀ nípa bí èèyàn ṣe rọrin ọ̀gá wẹ́dà ni so alágbẹ̀dẹ ni wọ́n lè rọrin torí pé nígbà náà àwọn àbáyọ̀ ọmọ tí wọ́n fi ní sí ẹni tó kọ́ wá ṣe àwọn aṣọ́dọ̀ náà kì í ṣe bọ́ ló wà nípìnlẹ̀ lọ́sàn-án gan Yorùbá fi sọ yí pé orí làbá bọ àbàfórìṣà sílẹ̀ lọ́dọ̀ Yorùbá orí òní Ọlọ́run orí yọmí Ọlọ́run ló yọmí ni wọ́n mì nínú orúkọ Ọlọ́run mi tí bàbá àràbà ọ̀ràn ti sọ òní orí lọ́dọ̀ Yorùbá òní Ọlọ́run so ìyẹn náà lọ fa gbogbo àwọn wákàtí àwọn afáàmọ́ dá orí mi jẹ́ǹjẹ́ kì í sórí tó gbé sórí tó ń gẹ̀ yẹn kì í ṣe tó ń di sùkú orí nǹkan mọ́ fọwọ́ gbẹ eléyàn ẹlẹ́dẹ̀ wọ́n rí pé tẹ̀síìrì àwọn àfáà lọ́wọ́ ṣe orí mi jẹ́ǹjẹ́ èrè ọmọ wa ní ẹlẹ́dà mi jùsù sani ẹlẹ́dà mi so ìtumọ̀ kí orí mi náà ní ẹlẹ́dà mi jẹ́ǹjẹ́ èrè ọmọ sọ́jà olórin náà sọ pé orí mi ò ẹlẹ́dà mi sọ pé tẹ̀síìrì ni à ń ṣe tẹ̀síìrì kẹ́límà bìlì kẹ́límà wọ́n fi gbólóhùn tú gbólóhùn tó wà mọ̀ tú mọ orí o ẹlẹ́dà mi that is ẹlẹ́dà ní jẹ́ orí wọ́n wá ní orí làbá bọ àbàfórìṣà sílẹ̀ Ọlọ́run làbá máa jọ́sìn fún ká má bọ̀rìṣà mọ́ kò yé nígbà ń pariwo náà nù bó ló ṣe a máa sọ pé kíní ìdílé yìí kan ní kíní nǹkan kẹlọ́fà tíyẹn bá ti clear wọn ò ní máa sọ fún ọ pé ìṣẹ̀sí kan nípìlẹ̀ nǹkan nípìlẹ̀ ọ̀sán gẹ́lò náà dé o bẹ́ẹ̀ ṣe lẹ́sìn ká àtọ̀rin wà bẹ́ẹ̀ náà ni àwọn Ọbàtálá nǹkan Oòduà làwọn náà rìn wọlé Yorùbá tí a fi wá scam àwọn bàbá wa tí a fi introduce yìí táwọn tí ẹ wá ní ẹ̀sìn àtọ̀rìn wá yẹn òdodo tá a rí ń bẹ̀ ni pé ìpìlẹ̀ àwọn bàbá wa lélẹ́yìí ìpìlẹ̀ àwọn bàbá wa òun lélẹ́yìí káwọn mọ̀rọ̀gún kọ́ mọ̀ lọ́hùn nígbà Ọlọ́run dá Ànábì Adam alayhi salatu wassalam Ànábì Adam ní Islam ní àkọ́kọ́ gbà Ànábì ló wá sọ ogun tí mo fẹ́ sọ fún wa sórí wọ́n tó ń béèrè pé orí wo l'Ànábì sáyé àìmọ̀ nǹkan kà rẹ ni ó mọ̀ ń pa sáyẹ́ǹsì ni kún ó tó discover medicine ẹ̀kẹ́rẹ́ kan bẹ̀ tí ń jẹ́ medicine jí n kọ́kọ́ fún ọ lẹ́yọ̀ kan náà nínú tó fi mọ̀ yìí pé kéèyàn sọ̀rọ̀ ó mọ̀ pé bí ọ̀rọ̀ lágbára wà ọ̀rọ̀ ibi ọ̀rọ̀ lágbára wà agbára gbogbo ayé pátá ibi ọ̀rọ̀ ló wà kakọ kaka ibẹ̀ ló wà kì í ká ẹsẹ̀ kaka àmú kìíní kan ìrìn tó lọ ràǹgẹ́tì ọkàn àmú láìsí evidence kankan tí wọ́n ní ká máa kẹ́rì wá ní ìsìn kódà ẹ lọ béèrè lọ́wọ́ gbogbo àwọn tí ń dífá odùfá kan bẹ mo ti gbàgbé rẹ̀ mo kọ́lẹ̀ ní tẹ́lẹ̀ o òtúnṣe kìíní kan tá a sọ ní ogun pa so tí a bá dáfá yẹn àwọn babaláwo sọ tí a bá dáfá nǹkan wọ́n wàá sọ ẹni tí a bá dáfá yẹn fún ìkànnì òdúlé Ifá ni Ifá wàá sọ fún wa pé kí wọ́n lọ sàlùwàlà kí wọ́n wẹ̀wò ńká tí wọ́n bá ń rìn fáà sí kí wọ́n lọ sàlùwàlà sẹ́yìn lẹ́ sàlùwàlà Ifá gan orí ẹ̀fà nẹ́tíwọ̀kì lásìkò gbà náà yóò ní sọ Ifá tẹ́ dá ẹ̀ kẹ́ ẹ tó lè ṣe ẹ lọ sàlùwàlà ẹ tí ẹ sì dá fún òní ọwẹ́wò ńká ẹ̀yìn lẹ́ wẹ̀wò ńká tí wọ́n bá fi ń padà ó yẹ pé ìsìláàmù ní ìpìlẹ̀ ọ̀dà yín padà òtù méjì Ifá odò òtù méjì nínú Ifá mọ́rántí òtù méjì nínú Ifá so yóò tó àdá yín padà sí kẹ́kẹ́ lọ gbèrè lọ́rùn àwọn babaláwo tẹ̀ ń lọ pé ẹ dákun Ifá wo ni à ń pè bẹ́ẹ̀ àfi tí wọ́n bá scam ẹ lókù má wọrí o á gbé àwọn tí wọ́n máa ń parẹ̀ gan wá sórí ètò tí wọ́n ó tú dáadáa o àti sẹ́rí gbà kan o tí wọ́n wàá sọ àwọn tí wọ́n kọ gbogbo orinṣẹ́ ní bẹ lọ́dọ̀ wa o tí mo wá pé bàjẹ́ Islam ó sọ̀rọ̀ forí bá gbárí ṣé ń bọ́ lọ ń dànà bí Adam alayhi salatu wassalam tọ́lọ̀ ń dà tán Ọlọ́run wá ní ìwọ Ádámà ń bọ́ lọ ń fẹ́mi sí la àkọ́kọ́ ẹni tó lórílẹ̀ ayé náà mọ́sẹ̀bọ̀ náà ni Ọlọ́run wá ní lọ́ọ̀dọ̀ àmọ̀lẹ́ká tó dúró lọ́ọ̀kan lọ sálámà sí ẹ kó o kí wọn kọ́ ọmọ wọn tí wọ́n fi dáhùn padà nígbà Ádámà débẹ̀ Ádámà mú fùkú ń bẹ̀ bó ṣe wọ́n náà dìtì mọ́ Bukhari sórí kánàbí ọ̀sọ̀rọ̀ kábà bẹ́ẹ̀ nígbà tí nǹkan yẹn ò tí ì ṣẹlẹ̀ àti tó ti ṣẹlẹ̀ lọ àti tí ọmọ padà ṣẹlẹ̀ láfi rí i pé eléyìí ọmọ Àmínà ó kọjá gbogbo ànábì Ọlọ́run ó kọjá gbogbo ẹ̀dá gbogbo bí àbáyé sọ pé òjíṣẹ́ Elédùmarè ni àwọn Ṣàngó wọ́n rí i pé wọ́n dé wọ́n wá sílẹ̀ Yorùbá àwọn Ògún Ọbàtálá nǹkan òjíṣẹ́ Elédùmarè ni wọ́n ọ̀tọ́lọ́ ń bá rán yẹn ṣẹ́ á kò rí ibẹ̀ yẹn yóò fún lẹ́fídẹ́ǹsì táàfù mọ̀pọ̀lọ́ lọ́rọ̀ ń ṣẹ́
Jesus Christ ńgbà Ọlọ́run ránṣẹ́ ó fún evidence. Musa Old Testament. So okay, àwọn New Testament, ani New Testament, in tó jẹ́ ti Bible ńbẹ, in tó jẹ́ ti Quran ńbẹ, ìwé wo ni a fún Ọ̀rúnmìlà? Kó tó dé jíṣẹ́. Tí ń kà fáwọn èèyàn rẹ̀. Ìwé wo ni a fún Ọbàtálá? Níbo ni a kọ sí? Ẹ gbé jáde káwá jọ tẹ́ ẹ bá múwé jáde. Ṣé bí nu tẹ́lẹ̀ mọ́ lọ́wọ́ lákọọ́lẹ̀, ọ̀nà lòtú méjì tá à ń sọ yìí. Ṣé wọn ò ní sọ̀rọ̀ àlùwàlà ńbẹ? Tá bá dé nínú Bible, wọ́n padà sọ̀rọ̀ àlùwàlà. Bá wá dé nínú Bible, wọ́n sọ̀rọ̀ ọ̀run. Tá bá dé bẹ́ẹ̀ náà, wọ́n sọ ẹ̀yin múwé jáde tẹ́ ẹ bá ní kó sí. Tó bá wà wàláhì tó dá lójú ni pé wọ́n ti sọ̀rọ̀ àlùwàlà, wọ́n ti sọ̀rọ̀ ọ̀run. Ẹ dákun ta ní sàlọ́lá ta ní kírun. Ṣé bí tá mi sọ fún Christian náà nu, wọ́n ní ó sì dúró, ó ṣe Olúwa ní dojúbolẹ̀, ó ká ọmọ yá, ó sì tẹ kọ̀kọ̀rọ̀, ó sì wó lulẹ̀. Àwọn Christian kò ní no Old Testament ló wà. Ọ̀dà ọ̀sà àrírun. Ṣé ẹ̀yin rí bí àtẹ́wọ́ rí bí Kùránì? So kò sí ló jẹ́ pé àwọn òpèrò sọ́kọ̀ but onílàákẹ́ ní Islam ń bá wí. Ànábì Ádámù wá lọ kí ẹ, ó ní assalamu alaikum, wọ́n wá dá lóhùn, wọ́n ní wa alaikum salam wa rahmatullahi. Ọlọ́run wá ní Ádámù, abihi tahiyyatuka wa tahiyyatu dhurriyyatika. So orí báwọn màláíkà sí kí wọn, tí wọ́n tọ́ dáhùn tó kí wọ́n ti ń dáhùn, ìwọ àtàwọn ọ̀rọ̀mọdọ́mọ rẹ bẹ́ẹ̀ sì máa kíra lórílẹ̀ ayé nù. Kíkí tí ẹ fi lélẹ̀ fún lórílẹ̀ ayé tí ò ní query tí ò lè criticize ẹ̀, kò sí baba ńlá ọ̀jọ̀gbọ́n tí ó criticize ẹ̀, ó ní assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ìtumọ̀ rẹ̀ àlàáfíà Ọlọ́run, ìkẹ́ Ọlọ́run, ọlá Ọlọ́run kó máa wà pẹ̀lú rẹ̀ àtòrí àjẹǹjẹtán tí ń jálùbáríkà. Kò sí kíkí tí kíkí yẹn ọba mu, kò sédè tí ọba mu, kò sí ìlú tí ọba mu, gbogbo kíkí ayé yòókù a tọwọ́bọ̀, a criticize ẹ̀, ó ní kọ́má tó ọba ní ẹ káàárọ̀, àárọ̀ ló ń sọ. Ẹ káàárọ̀, ṣé ká kú sáàárọ̀ ni, ṣé ká ká ni, kò yé mi ò gbọ́ Yorùbá débẹ̀. Tó bá dé ní good morning, ẹni tí ó jẹ mọ́júmọ́ yìí kò bá mu. Àárọ̀ yẹn ò gúdù fún, tí ó jẹ láàárọ̀. Àbọ̀mọ rẹ̀ kú, kò gúdù fún náà. Bad morning ló jẹ́ fún. Ó bẹ̀ pé kíkí yẹn, ẹni tó tẹ́gbẹ́ sákìlẹ̀tà bọ̀ láti ibi iṣẹ́ tí a ń dá dúró tó ní good evening sir, yóò mọ̀ pé good evening òsìwò. So evening lè good báyìí, sákìlẹ̀tà ló mú wa. But kíkí ti Islamu ebi ń pọ́ ni o, orí jẹ ni o, orí jẹ ni o. Ta ni ó sọ àlàáfíà Ọlọ́run tó bá ní ẹnu ìbànújẹ́ lọ wá sọ wà nídìí àlàáfíà. Orí àjẹǹjẹtán rẹ̀ àtàlùbáríkà rẹ̀ kọ́ máa bọ̀ nítorí wọn fi lélẹ̀ sórí ilé ayé nu ìyẹn ni ò ní àlébù kẹ̀kẹ́. Ìgbà tánàbí wa ń sọ̀rọ̀ sallallahu alaihi wasallam nínú àwọn àkọọ́lẹ̀ rẹ̀ tó ti wà lákọọ́lẹ̀ 1447 years ago, more than that, tó ti wà lákọọ́lẹ̀ tánàbí ti sọ́lẹ̀ tó wá jẹ́ pé ń tọ́ sọ ẹ sọ ní ìwé tí mo fẹ́ sọ ẹ wà ó ń ṣe Ọlọ́run sallallahu alaihi wasallam inú àdìsọ wà ní sọ Bukhari àti Muslim. Ànábì ní inna ahadakum ó ti ń bọ̀ tẹ́lẹ̀ láti pìlẹ̀ o yujimahu khalikuhu fi batini ummihi arba'ina yawman nutfatan. Ìwọ tó ń béèrè pé bó lẹ ṣe lè máa sọ pé Ànábì alánàbì ọmọjọmọ lọ ni Ànábì ní gbogbo yín bẹ́ẹ̀ ṣe dọ̀ àti wọ́n tó ń sọ̀rọ̀ àti lágbájá ni tàmẹ̀dùn ni Ànábì ni wọ́n kó dídá yín jọ. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí kò sí orílẹ̀-èdè àgbáyé mùsùlùmí tó dé tó ní bọ́rọ̀ ńbẹ̀, kò sí ilé kí ó tó rí láyé tó ní bọ́rọ̀ àdìsí yìí ńbẹ̀. Ọjẹ́ kọ̀dìríyà ni o, ọjẹ́ tìjàníyà ni o, ọjẹ́ kìnnìkan ni o. Ọ̀rọ̀ ẹ ti wá wà ńlẹ̀ tí a ti bá báwọn bàbá náà ṣe bánu bí ẹ ṣe bánu tá à ń rí lákọọ́lẹ̀ tá à ń ra tí àyẹn tí a kọ́ sí ó ti lé ní 1447 years ago. Ìgbà wo ni ẹ discover medicine tá à ń lò yìí, modern medicine tá à ń lò yìí? Ìgbà wo ni medicine dáyé? 700 years. So ti lo 700 years. Kèlò 700 years. Okay, Ànábì ti wá sọ̀rọ̀ yẹn kalẹ̀ wá lọ béèrè nílùú Germany tó wà lọ béèrè lọ́wọ́ medical doctor rẹ̀ pé ẹ dákun wọ́n l'Ànábì sọ báyìí ṣé bó ṣe rí nù àbọ̀rò pa ẹ̀sẹ̀ kọ́lẹ̀ ni. Bàbá bákẹ́gbà tó bí ọ wọn èbí tánàbí ti sọlẹ̀. Ànábì ni wọ́n kó dídá yín jọ ní omi lọ́gbọ́lọ́gbọ́ spáàmù tó jáde lára ọkùnrin tó wàrà obìnrin. Ànábì ni yóò wà ní omi lọ́gbọ́lọ́gbọ́ yẹn fún 40 days àkọ́kọ́. Tí ó bá rí bẹ́ẹ̀ gbogbo ayé ní gbọ́ wa medical doctor tí ó bá ní kò rí bẹ́ẹ̀ kọ́ bọ́ta àrídìí mẹ́sìn nítànàbí sọ fáwọn làwọn sọ kọ̀dẹ̀ tiwa lójú àmọ̀ kí bọ́ọ̀lù ọ̀rídìí mẹ́sìn jù bẹ́ẹ̀ lọ wà láì bá nàbí ìsọlọ́ ọba ń bẹ̀ ìmọ̀ ìjìnlẹ̀ nu. Orí yóò wà ní 40 days lákọ̀ọ́kọ́ lómi lọ́gbọ́lọ́gbọ́ yẹn fún mọ̀yẹ̀kúnù alákọ̀tán mithla dhalika. Ànábì ní tó bá wá di 40 days kejì tí spam yẹn ti wà nínú àpòlùkẹ́ obìnrin 40 days kejì yóò máa ṣe bí dédé 80 days.
ànábì ni yóò wá change di ẹ̀jẹ̀ kíkí sọgbọ́n lógójì ọjọ́ kejì ó ti di ẹ̀jẹ̀ ó fẹ́ pé yóò transform láti sperm di ẹ̀jẹ̀ kíkí tó bá di ogójì ọjọ́ kẹta ànábì ni yóò di bá sí ẹran yóò tún transform láti ẹ̀jẹ̀ kíkí yẹn yóò di bí ẹran àjẹgbémì yóò kàn wà lẹ́ran lásán nígbà wà lẹ́ran lásán yẹn nígbà bá kó 120 days nínú ìyá rẹ̀ thumma yurisalu ilayhi al-malak ìgbàlá lọ́wọ́ àrán màláíkà sí wọ́n sì wá mọ́ pálásẹ̀ àwọn nǹkan kọ̀ọ̀kan so nǹkan tí ànábì sọ lọ wò bí ọmọ ṣe ń transform láti from one form to another form inú ẹ̀sìn wo lẹ́ẹ̀tì bá nítorí mọ̀ pé ìsìláàmù ẹ̀sìn onílàákà ẹ̀sìn ọ̀jọ̀gbọ́n ni kì í kẹ́ẹ̀sẹ̀ sí irú wọ tí ọ̀sákò ń lé tọ́wá lọ bẹ́ẹ̀ tọ́wá tọkàn lọ sí wọ́n kan tí ò nítumọ̀ kan tó ò ní sẹ́lọ̀ ọ̀kàwé gidi ò sí kankan tó àwọn tó jọjọ́ gbẹ̀ tí ẹ gbárí sáàsì gidi wàláhì bí wọ́n bá ní sí islam wọn ò ní mú lọ́tà wọ́n mọ̀ kí àwọn làákà sí o wàláhì ẹ̀sìn ọ̀jọ̀gbọ́n ni o but kò lè yí ọ torí pé aláàárẹ̀ tẹ́ ẹ bá ń foyin sí lẹ́nu yóò lókòrò kì í sóyin lókòrò òun lára rẹ̀ ọ̀yá oyin kọ́ lókòrò òun ní nǹkan ṣe àmínú Mustapha lil khairi yad'u àmínú Mustapha lil khairi yad'u kàdó ìlìbádìrì záyà làwù zọlámù ìlìbádìrì záyà làwù zọlámù kàdó ìlìbádìrì záyà làwù zọlámù. ó tún kú ọ nígbà táwọn kèfèrí wá bá nàbí sallallahu alaihi wasallam nínú àwọn ọ̀rọ̀ tánàbí sọ́lẹ̀ tó ti lé ní 1400 kìíní kan ibi ọ̀rọ̀ lásán ni mò ń gbà yọ yìí tí ìṣòro ti ń bẹ lára ànábí o àlọ́rọ̀ táwọn àgbà pòfẹ́sọ̀ ayé emeritus kìíní kan ogbó adjective torí o fi qualify wọn ò lé bá ẹni tó ti sọ̀rọ̀ ọ̀lẹ̀ so kàrò pé àwọn tá a tẹ̀lé ọlọ́pọ̀lọ́ wípé ní tẹ̀lé ànábí ni kì í ṣe gbàrọ̀ gùdù náà kírù rẹ kí la fẹ́ fi ọ́ ṣe pẹ̀lú alẹ́ nìkan kó náà sítámọ́ lọ sí kìíní kan tó ń ṣe ní òye náà nígbà tí kò wulẹ̀ wádìí ẹ̀sìn yẹn tẹ́lẹ̀ àwọn ẹni wọ́n bá nàbí wọ́n á bi léèrè béèrè mẹ́rin wọ́n ní tó bá gba ìbéèrè mẹ́rẹ̀ẹ̀rin àwọn gba Islam àwọn wo ni àwọn Yẹ̀húdí sọ́rọ̀ àwọn Yẹ̀húdí àwọn Júù wọ́n nímọ̀ débi pé àwọn Júù tó wà Mádínà wọ́n á béèrè béèrè ọ̀rán bí wọ́n láwọ̀kọ́ kí ló ń jẹ tọ́lọ́ wọn fọmọ àlìjẹ́nnà tá a bá wọnú àlìjẹ́nnà ẹlẹ́ẹ̀kejì níbo lọ́lọ́run ti ń dáyàn ẹlẹ́ẹ̀kẹta kí ni àwọn mẹ́sọ́lì ṣe léèwọ̀ fúnra wọn síwájú kọ́nà ó tó sọ Old Testament kalẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin ta ni mọ̀lẹ́kà tọ́lọ́ máa rán sí wa nàbí ànábì ní sẹ́ ti ń bá sọ sẹ́gbà Islam wọn láwọn ọgbà ọlọ́lá kọ̀ọ̀kọ́ oúnjẹ ọmọ àlìjẹ́nnà ẹ̀dùn ẹja kan ni wọ́n lọ gbà bó ṣe wà nù ìwé wọn náà nu ànábì júwe rẹ̀ torí mo fẹ́ gbà béèrè lóde mọ́ ọ̀rọ̀ ṣì bá wọn ẹlẹ́ẹ̀kejì ó ní pé kí lọ mẹ́sọ́lì ṣe léèwọ̀ fúnra wọn ọlẹ́ran ràkúnmí ni wọ́n lọ gbà ẹlẹ́ẹ̀kẹta ńkọ́ bóòrò lọ́n sí máa ń dáyàn ànábì ní spam tí yóò jáde lára ọkùnrin yóò jáde wá láti ibi ìbàràdì títóbìnrin yóò jáde wá láti ibi ìgbáyà lọ́ọ̀bì lọ́wọ́ medical doctor sí bó ṣe rí kan ọ̀jọ̀gbọ́n ló ń ṣe ọlọ́run ànábì ní tọ́kùn àtobìnrin bá wá ní fọ́ọ̀mù papọ̀ méjèèjì ó wá pàdé wọ́n wá rò papọ̀ ànábì ní èyí tó bá wá pọ̀ jù ń bẹ òun lọmọ yẹn ó jẹ tó bá jẹ pé tọkùnrin ló borí tí kọ́lọ̀ rẹ̀ borí tóbin ọkùnrin ọmọ yẹn máa jọkùnrin tá a pé tóbin ló borí tọkùnrin ọmọ yẹn máa jẹ ànábì ní wàyẹ̀kúnù sábà ubi idnillah ẹni tó bá wọ ọmọ lọ́lọ́run lé ní ọjọ́ ìyẹn ò ní fọ́múlà lọ́ọ̀bì lọ́wọ́ medical doctor tó bá yàtọ̀. kàdó ìbàdìrí sáyàláwù dọ́làmùn kàdó ìbàdìrí sáyàláwù dọ́làmùn. ọmọ ẹlẹ́ẹ̀kẹrin ń kọ́ ànábì ní mọ̀lẹ́ká Jibril Ọlọ́run máa ń rán sí gbogbo àwọn ànábì Ọlọ́run tó ṣáájú mi lọ á béèrè tí bàbá sọ pé Ṣàngó ànábì Ọlọ́run náà nìta Ọlọ́run rán sí mọ̀lẹ́ká wo níbo ni ẹ ti pàdé rẹ̀ àwọn àǹjẹ̀nú ẹbọra tó wá ń gbà mí ẹlòmíì wọn ò ní Oòduà méjì gan ni Yorùbá gbà pọ̀ wá Oòduà Gàjà àti Oòduà tí wọ́n lọ sáwá láti ìkíní wọn ò ní kan kò lórí irun àwọn bó ṣe lọ gbogbo ẹ̀ náà àwọn àǹjẹ̀nú tí ń dá yín láàmú tẹ́ ẹ̀mọ̀ ní gbogbo ẹ̀ ní Islam ti ṣàlàyé fún wa kálíbà aráyè gbà béèrè ó ní 090 àwọn táwọn fẹ́ béèrè 98 88 99 39 09 wà ṣùgbọ́n ká tó béèrè inshallah wá síta ní yọ̀wá yìí lónìí torí òjò àti bí gbogbo ọ̀nà ṣe rí so ayẹ ni òní nírọ̀lẹ́ ṣùgbọ́n tó gùn pa alhamdulillah àṣẹ gbogbo àwọn mùsùlùmí tó wá bẹ kọ́lọ̀ ń kọ́ sàlékún dáadáa wa wọ́n tá a fẹ́ wá náà tá a ráyè kọ́lọ̀ ń kọ́ sàlékún dáadáa wa so inshallah wá sí Ìbàdàn Central Mosque tá a máa ń ṣe tẹ́lẹ̀
lọ́jà àbá kì í ṣọjà àbá Central Mosque Ìbàdàn Central Mosque ọjà àbá Ìbàdàn torí mọ́sálásí Ìbàdàn náà àbá wa ti ń kírun Central Mosque Ìbàdàn nu ní ọjà àbá tá a máa ń ṣe ní every Wednesday pẹ̀lú ògo Ọlọ́run ó ti ka tọ́nù ẹ̀ padà báyìí níjọ́ Wednesday lè la bẹ̀rẹ̀ láago 5 a tún mú tọ́píìkì tá a tún farabalẹ̀ treat dáadáa so ká tún máa pàdé lọ́jà àbá bá a ti máa ń pàdé láwọn oṣù bíi mélòó kan sẹ́yìn láti jọ Wednesday yìí lọ bí idnillah so ká pàdé kọ́lọ̀nkọ́ sànù wa 090 a sì ti gbọ́ information àti alálàájì wọ́n ti play jingle rẹ̀ fún wa ìparí November òní ájì ó tún close o owó ájì ní tí nákàn sí ń sọ lọ́wọ́ báyìí ẹni tí wọ́n sì lọ wọ́n sàmọ́ múra bíi 8.5 million naira péré 090 98 88 99 39 091 2 mẹ́rin 29 39. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Allahumma amin. Allahumma amin. Ẹsẹ̀ nga jazakumullahu khairan. Now, ó ti court 090 àtàrà lébù tó fẹ́ lọ náà àti ará Nàìjíríà kò sí ibi tá a lè gbà lọ bí idnillah so láti lọ sí hajj 09098 88 99 39 091 2 mẹ́rin 29 39. Hello salamu alaikum. Ọ̀yá. Kó tó lẹ́yìn tí ń kí aṣù lọ́wọ́ òun ọ̀dà níyàn zuri tí máa ti sálámà yọ padà kírun tiẹ̀ kò sá burú ń bẹ̀ 09098 88 99 39 091 2 mẹ́rin 29 39 orílẹ̀ àbábọ̀ àbàfórìsà sílẹ̀ so ti yé báyìí. Wa alaikum salam. Okay. Náà. Orísunbárí nírú wọn máa ń jẹ́. Ṣé ti gbọ́ wọ́n lẹ́n bá ti gbọ́ yé Orísunbárí ló kọ rẹ̀. Orísunbárí ọ̀gá ló jẹ́ fún Ọlájíire. Ọmọ sóni bá olúwàwọ̀ Ìbàdàn ní afẹ́rẹ́ tí wọ́n máa ń ṣàlàyé rẹ̀ nítorí náà ní ẹwà níbẹ̀ náà fún gbogbo ọmọ olúwàwọ̀ ilẹ̀ Ìbàdàn àkọ́kọ́ ní oṣù àwẹ̀ ní padà sí gbọ́ ọmọ táwọn àmọ́ láíláíláí. Ọmọ ìpìlẹ̀ yín olúwàwọ̀ àkọ́kọ́ ń bàdà bí. Bẹ́ẹ̀ Bàlámì fọ́ olúwàwọ̀ ilẹ̀ Ìbàdàn ọmọ sọ́ni bárẹ́. Ọmọ sọ́ni bárẹ́. Bẹ́ẹ̀ ni ọlọ́mọdé máa padà sí. Ọlọ́mọdé pé kọ́lọ́mọdé máa padà sí búmọ́tẹ́tù fún wa máa sáwó. Ọlọ́run mo bá yín bẹ lọ́n bẹ́ o àdúrà nàbí Ibrahim náà pé Ọlọ́run gbé mi àtàwọn ọmọ mi jìnnà àná abudalẹ̀ asinam ká máa jọ́sìn fún ọ̀sà èmi náà mo ti bá yín bẹ lọ́n Ọlọ́run má fi kángun ọ̀rọ̀ tèmi náà o kọ́lọ́n kọ́ ọlá àtọ́ka oṣù rẹ o gbogbo ẹni tó bá fẹ́ bẹ́ẹ̀ náà máa sọ bẹ́ẹ̀ o. Náà wá sàlá. Allahumma amin. Ìyàwó tí ń bẹ láàrin ọ̀sẹ̀bọ̀ àti munafiki ní tí a bèèrè lárúbáwá nù o ẹni ẹ̀sọ́ lárúbáwá ni o so ọ̀sẹ̀bọ̀ òun ẹni tó gbé nǹkan míì kalẹ̀ lẹ́yìn Ọlọ́run tí ń forí balẹ̀ fún so tàbí ẹni tí ń pe nǹkan míì lẹ́yìn Ọlọ́run bóra bí yẹn ń pe ṣéwù ẹlẹ́bọ ni so ti bá munafiki ó ní mùsùlùmí tá a jọ ń kírun tí tó ń yọ nǹkan míì ṣe bí irú àwọn àfáà tó jẹ́ pé tí ẹ máa gbọ́ pé nìkan ta sí Islam kàkà tí wọ́n fi lè sọ̀rọ̀ wọ́n àmọ́ bọ́ta wọ́n mọ̀ sí tọ́pìkì ẹ̀yin mùsùlùmí wáyé tẹ́ ń ṣe oní àlọ́fà ń bòjẹ́ pé àfáà yẹn náà sí aráàfà tí ń ṣe wá sí wọn wọ́n jọ ń pàdé ní ọ̀nà ibi tí ti máa lọ ra nǹkan sí nǹkan ti pàdé nìkan mẹ́jọ ní náà tó dé tíjọ́ máa ń pàdé wọ́n ti gbàgbára ń bẹ̀ wọ́n ti wáyé lọ torí ayé mọ̀ rí wọ́n fẹ́ máa lo mọ́tò ńláńlá wọn náà ń ṣoògùn wọn ò sì gbọ́dọ̀ takò wọn ọ̀pọ̀lọpọ̀ owó tí ẹ ń rí ọ̀dọ̀ àwọn tí èsì mùsùlùmí wọn ti ń rí n tó kó bá wọn nu ẹ ti mọ̀ wọn àwọn gangan ni ẹ ń yọ àwọn ni náà ẹ sáà ti mọ̀ wọn báyìí máa dákọ̀ wọn sínú ara yín bá. Wa alaikum salaam wa rahmatullahi. Yes. Ẹni ọ̀rọ̀ bẹ́ẹ̀ sọ yìí náà ó rà pé àwọn àfáà
àṣàrù àwọn náà ti ṣe rọ́dù fún wọn náà lórí ọ̀rọ̀ náà lọ ní tó wà bẹ́ẹ̀ náà lẹ́yìn náà lẹ́nu gbà yẹn àwọn afá kan wà pẹ́ pé lẹ́nu ìgbà wọn ni bí ìṣojú wọn náà ó. ẹ̀rù ọba wọn ẹ̀rù ń bá wọn ní kí àwọn ti lọ gba nǹkan ní tí mọ̀ wọn ni wọn mọ̀ sọ pé gbẹ̀ lẹ́jà dàpọ̀ wọn àmọ́ gosọ́ndà unity ni irọ́ sẹ́láwà ń kádà kiri àbẹ́là báwo èèyàn ṣe ṣùgbọ́n àwọn àtàwọn ẹlẹ́bọ wọn mọ bí jẹ́ ti awo gidi làwọn àfáà yẹn wọ́n ń gbẹ́bọ o so sáwọn ẹlẹ́wà ni wọ́n sọ̀rọ̀ pé kìíní wọ́n ń gbẹ́bọ gidi o torí ayé tí ẹ ń wá wàlúkú sálàm náà. ẹjọ mo fẹ́ rè pé ṣé àwọn tó bá ní ìlú ìtọ́sọ́nà gbogbo àwọn tí wọ́n fẹ́ wọn lọ sí olùkọ́nà ọlọ́run ọba tí ogun wọn náà ní sàbẹ̀. náà ẹni tí ẹ ń pè ní sọ̀hábà lẹ́ọ̀kọ́ ọmọ definition rẹ̀ òun náà ni gbogbo ẹni tó rí ànábì sójú tó sì gbà tọkàntọkàn tó sì kú lórí ìgbàgbọ́ yẹn tí èsì pò fi nǹkan míì sí dún ààrẹ ń tọ́tẹ̀ lánàbì lóògùn tó jẹ́ múnàfíkì ṣùgbọ́n kò gbà tọkàntọkàn kò sì kú lórí ìsìláàmù eléyìí èsì sàbẹ̀. náà definition sàbẹ̀ nù ẹni tó gbànàbí gbọ́ ẹni tí ó bá gbàyàn gbọ́ ọ̀tọ̀ ni tó fi sínú ọ̀tọ̀ ni tó fi síta múnàfíkì wọn pe léyàn kéde sàbẹ̀ kì í ṣe gbogbo ẹni tó bá lánàá bí sojú lẹ́mọ̀ pé ń sáà bí náà Àbújálì rí sójú Àbúlábì rí sójú so inshallah so a tún máa pàdé tó bá dijọ́ Wednesday ní Ìbàdàn Central Mosque ọjà Aba láago 5 gẹ́gẹ́ lábẹ́rẹ̀ wá sí pẹ̀lú yọ̀ǹda tọ́lọ́n tá a tún promise pé inshallah kálukú náà máa fààyè lẹ̀ gbọ́rọ̀ Ọlọ́run ẹja máa fààyè lẹ̀ gbọ́rọ̀ Ọlọ́run yóò ṣàlékún dáadáa wa náà. Àlékún ìkẹ́ Olúwa mi àkàlékún ìgẹ̀ Olúwa mi òjíṣẹ́ ńlá Ànábì Muhammad ọmọ mi náà àyànfẹ́ Olúwa ọkọ Khadija òjíṣẹ́ Olúwa gbogbo olùtẹ̀lé súnà Ànábì ìdẹ̀ra kómi àjẹ́ tiwa bó ti wù kó lè tó ní ìlú kan ó ti dájú párọ̀rùn fáwọn kan nínú àwọn táyé ọ̀rọ̀ lọ́rùn káwá mọ́ wọn ọba olóore káwá mọ́ wọn ọba olóore alhamdulillahi rabbil alamin kìdú kò pọ̀ sókè náà lọ bí oge a ní rí bá lórí ètò Al-Basira fún ti alẹ́ yìí káwọn gbàgbé àwọn kéré tí wọ́n ti ṣe fún wa wá sí ọjà Aba ní ọjọ́ Wednesday tó ń bọ̀ bákan náà ní ọjọ́ Sunday ní Fatusi wá sí ó wà lé ní. ó di oṣù tí ń bọ̀ ok ó ti di next month. àti yẹ. now wá sí oṣù yìí ó ti di next month inshallah àwọn tí a bá ní ìbéèrè kan. ṣùgbọ́n tí Wednesday wà nílẹ̀ Wednesday lọ́jà Aba. ó wà intact ní aago 5 bíi nílà àwọn tájẹ mẹ́tò wá ṣe tí gbọ́yìn amójú ẹ̀rọ abúsà àti àwàyí ọ̀gbẹ́ni Adébáyọ̀ Tàmí ìnáwó bọ́tìnì wa tó jẹ́ kẹ́ máa gbọ́ wá ńlé àwọn sọ́ọ̀sì àti àti ń gbádùn náà ní sọ́ọ̀sì Sulaiman bú Ibrahim Abu Ibrahim ẹ̀sà òkè fàtàbá ní ìbéèrè kábí kejì lórí ọ̀rọ̀ ẹ̀sìn àbí lórí hajj a lè pe nọ́mbà àbí ká text message 070-1064-39 070-1064-39 orúkọ tèmi ní Ridwanullahi Muhammad Jami aka Mujiba Jenuwaka Sunna ìpàdé tó di ọjọ́ Wednesday ní ọjà Aba pẹ̀lú yọ̀ǹda tọ́lọ̀ ní aago 5 márùn-ún sẹ́lá.